kú dédé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ojú tó ń wò mí olùsẹ́kù fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà lè ti sẹ́ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Elédùmarè èmi ọmọ yìí náà ni Azeez Olúwadámiláre Àrẹ̀mú mo tún ti dé sórí ìkànnì yìí bí mo ti ṣe máa ń dé tí máa mọ̀rọ̀ wá fún yín lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ kóòtù òjíire ẹ ṣé ẹ kú etí ìgbọ́ mi lágbára ọlọ́ owó tẹ́ fi ṣe dátà ò ní wọ́n yín láṣẹ Elédùmarè ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì Bàbá Àrẹ̀mú TV yìí ẹ bá mi tọ́ notification button yín sílẹ̀ kẹ́sì bá mi kọ́mẹ́ǹtì torí ìgbà tó bá ti ń wá lọ́lọ́kan ọ̀jọ̀kan ṣe wá rí bí mo ṣe wà lónìí torí ọ̀rọ̀ kan mi lónìí Minu ọ̀rọ̀ bàbá wa Agbala Gabriel mo kí bàbá wa Agbala Gabriel kọ́lọ́jà àrí yín pẹ́ lágbára Ọlọ́run ayé ò ní tì yín wó ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ bàbá wa Agbala Gabriel yìí ó lè lọ́lé ọkàn ẹ̀yin fans mi ẹ bá mi gbé kájọ wù ú tó tọ́ bá ní àwa tá à ń tẹ̀lé bàbá Agbala Gabriel ní àárín èèyàn ọ̀rẹ́ máa wà ń bẹ̀ ọ̀tá máa wà ń bẹ̀ lẹ́ni tó bá ti wà lókè bàbá Agbala Gabriel nígbà tí wọ́n bẹ̀rẹ̀ láti máa help àwọn èèyàn torí pé nínú episode mi máa ṣàlàyé gbogbo àwọn èèyàn tí bàbá Agbala Gabriel tó ti help bóyá tí gbogbo wọn bá wo dáadáa tí bàbá Agbala Gabriel ṣe tàwa wọ́n pé kékeré èyí tó jẹ́ tó kù díẹ̀ ká tó ṣe níbẹ̀ yẹn òun làwọn ń pariwo nígbà tí bàbá Agbala Gabriel rí ọ̀gbẹ́ni Muyideen tó pàdé ẹ̀ ní títì tí wọ́n mú tí wọ́n sọdọ̀mọ́ tí wọ́n help ẹ̀ gbogbo wa la wà ń bẹ̀ o gbogbo wa la wo fídíò yẹn gbà yẹn o à ń gbé kudos bàbá tó alẹ́ o pé oníkàlùkù comment ọlọ́jà àríyìn pé bàbá wa thank you very much o ẹ ṣé o ńgbà tí wọ́n help ẹ̀ tó ń ta káṣájà tó ń mú lẹ́gbẹ̀ẹ́ títì ńgbà tó ń ta káṣájà yẹn anybody ò rí o wọ́n mọ̀ pé brother Muyideen èèyàn ni wọ́n o wọ́n mọ̀ pé yà ò gbọ́dọ̀ jẹ́ o wọ́n mọ̀ pé wọ́n fẹ̀tọ́ ẹ̀dùn o nígbà tí ó wá ń tẹ̀síwájú tí bàbá wa Agbala Gabriel gbé jáde tí wọ́n ṣí ṣọ́ọ̀bù fún gbogbo wa la wò ó ńgbà tí wọ́n tún kọ́lé fún gbogbo wa la wò ó ńgbà tó tásìkò tó wọ̀ pé èèyàn ò lè wà báyìí kó má níyàwó wọ́n ní kó lọ mú ìyàwó tó wù wá fúnra ara ẹ̀ ló mú wá ará abroad náà fẹ́fẹ́ kò gbá ó a ò kọ́mẹ́ǹtì ń gbà yẹn o a ò sọ̀rọ̀ o pé à nǹkan tí ó mú ìdí ṣe yìí kò dáńgbà yẹn o ńgbà tó wá di pé ìyàwó fẹ́yàwó tó ń ṣe wedding a kọ́mẹ́ǹtì o kò sí wàhálà ìgbà yẹn Agbala Gabriel do well kọ́lọ́jà rí wọn pé bàbá ayé ò ní bí yín wo èmi ń ṣàdúrà fún yín gẹ́gẹ́ bíi pé torí pé mo rí pé dáadáa tẹ́ ń ṣe fún àwọn èèyàn ṣẹ́ni èèyàn ò lè ṣe gbogbo nǹkan tán o kò jẹ́ sẹ́ni tó bá ti ń ṣe dáadáa gbọ́dọ̀ máa retí ọjọ́ òbí torí àwọn kan wà tẹ́ pé nínú àwọn tó ń tẹ̀lé èèyàn gbà tí èèyàn ṣe dáadáa yẹn ẹni bí ọ̀tá èèyàn ni wọn ọ̀tá jẹ́ ló ń súnmọ́ èèyàn jù ọ̀tá èèyàn gangan òun ló máa ń jẹ́ ọ̀rẹ́ èèyàn tẹ́ pé òun ló máa ṣe dáadáa ló máa ṣe kúwẹ́kúwẹ́ mọ́yàn tó yẹ bàbá máa ẹ̀mí ń fi eléyìí mo fi fídíò yìí mo fi ń rọ̀ ìlọ́kọ̀ pé kẹ́ẹ̀jọ́ nítorí tọlọ́run ẹ má jẹ́ kí ètí alàgbà Muyideen ẹ má yẹ kó dí oore tẹ́ ẹ máa ṣe fọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ẹ̀yìn ṣe tọ́lọ́run sínú Ọlọ́run dùn sí tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors wà àwọn alàgbà wà tí wọ́n rí èèyàn pé ẹja help wọ̀ bọ́ì ibi tó bá ti ṣe lèèyàn ti jẹ o ká má parọ́ o torí pé nígbà tí wọ́n ní ká mú ìdámẹ́wàá gan wá sí church inú ìdámẹ́wàá náà inú tọrẹ àánú iṣẹ́ ìríjú àwọn kan nìyẹn nígbà tí bàbá Agbala Gabriel help ẹ̀ gbogbo wa à ń gbé lọ́tún à ń ṣe ẹ̀ pé Agbala Gabriel ń ṣe dáadáa o ó ń ṣe o èèyàn lè wá kọ́ wá kù síbì kan nígbà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé ókè o alàgbà Muyideen wọ́n lọ sí ọjà o wọ́n lọ rú ó yẹ káwọn èèyàn náà tẹ̀ wá òkè tó bá tẹ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ló kàn kó ṣe pé ká máa sáré pé àti bara àti bẹ́ẹ̀ nìyẹn lórúkọ jẹ́ nísìn bàbá yìí jáde ó ṣàlàyé ara ẹ̀ pé lóòótọ́ òun chọ́ọ̀chì o ìgbà kan òun chọ́ọ̀chì kí ló dẹ̀ wá ìgbà kan alàgbà Muyideen ṣe báyìí àwọn owó sáìdì ibi tó ti comment pé bí bàbá yìí ṣe ń ṣe lòun sọ sí o òun òwò pé àwọn sáìdì ibẹ̀ sáìdì tó ń ṣe tí ò dá yẹn níbi tó ti náà fún ibẹ̀ ilẹ̀ ń dúró lẹ́yìn èèyàn ń wò ńgbà tó ṣe ìyàwó tán wò ìgbà tí wọ́n lọ ń tàjẹ̀bú wo sáìdì ibi tó ti ń tàjẹ̀bú yẹn o ibi tó ti nà yẹn ibẹ̀ lẹ́yìn dúró ti pé ṣó yẹ kí no
àti fi hàn gbogbo wòlíì àti pásítọ̀ ṣe èèyàn ẹlẹ́ran ara bíi tiwa ni wọ́n.